àsìkò yìí o àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ̀nyín láti kànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì òun lóníròyìn yín. Ṣáájú ẹ jẹ́ n já àwọn ògèrè orí ìròyìn náà sétí ìgbọ̀nyín. Olùṣírò owó àgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rèé fún ìjọba àpapọ̀ nílẹ̀ yìí ti bẹ̀bẹ̀ fún bí yóò ti san àwọn gbèsè rẹ̀ láì ní tọwọ́ ilé ẹjọ́ nínú. Ọ̀gá àgbà pátápátá fún àjọ NAFDAC figbe ta lórí bí ikú bó ti ń mì lògbòlògbò lórí rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ondo Ayédàtiwá ṣetán láti sọ iléèwé gbogbonìṣe Rufus Giwa di iléèwé gíga fásitì tí wọ́n ti máa kọ́ ẹ̀kọ́ nípa àgbẹ̀. Lágbo àwọn amúlòdùn, Very Dark Man fẹ̀sùn kan Nedu pé ó ń gbé oògùn olóró káàkiri. Bákan náà, òun ni Naira Marley ló padà sọ̀rọ̀ lórí ikú Mohbad. Àwọn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Olùṣírò owó àgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí fúnjọba àpapọ̀ nílẹ̀ yìí Anamekwe Nwabuoku ti rọ ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Àbújá láti fún òun ní àǹfààní àyè díẹ̀ kóun lè tu owó léyìí tí òun jẹ. Ṣebí àjọ EFCC òun ni wọ́n fa Nwabuoku ní ṣòkòtò tí wọ́n sì ń wọ́ tuurutu lọ sí ilé ẹjọ́ lẹ́yìn ìgbà tí wọ́n kẹ́fín pé owó tó tó bílíọ̀nù kan àti ẹ̀sùn 9 náírà òun ni Nwabuoku ló lọ́mì bíi kàlùkàlù. Nwabuoku náà ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ó ń kojú ẹ̀sùn oníga 9 lẹ́yìn tí àjọ EFCC tí wọ́n fi kàn báyìí ṣùgbọ́n tó ń rọ ilé ẹjọ́ gíga àgbà láti fún òun ní àǹfààní péréte kóun lè tu owó òun jáde láì ní ọwọ́ ti òfin nínú. Kí rán wa létí pé Nwabuoku tóun ti ẹni tó jẹ́ adarí fún ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Felix Nweke òun ni àjọ EFCC náwó tuurutu lọ sí iwájú ilé ẹjọ́ gíga kó tó di pé Nweke padà mórí bọ́ gẹ́gẹ́ bí olùṣírò owó àgbà fún ìjọba àpapọ̀ ìyún ní oṣù karùn-ún ọdún 2022 ṣùgbọ́n tó ti padà rọ̀ wọ́n báyìí láti fún òun láǹfààní kóun lè tu owó tó kó jẹ bíi kàlùkàlù náà kóun lè tú jọ. Ọ̀gá àgbà pátápátá fún àjọ tó ń ṣàbójútó oúnjẹ àti òògùn nílẹ̀ yìí NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyè ló ti figbe ta báyìí lórí bí ikú ti ń mì lògbòlògbò lórí òun látàrí bí òun ti ń gbẹ́sẹ̀ lé àwọn ayédèrú òògùn ní ilẹ̀ yìí. Mojísọ́lá òun ni ó fi ọ̀rọ̀ ọ̀hún ló fi léde pé eku òkè bí eku bẹ́ẹ̀ ni ẹyẹ òkè bí ẹyẹ mọ́ láti ìgbà tí àwọn kan tí wọ́n ti ń fi ikú wò òun kiri níbo ti jẹ́ pé òun ò ní àǹfààní láti rìn bó ti wù òun. Ó túbọ̀ tẹ̀síwájú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ó ní òun ń lò báyìí lójúnà àti lè mọ dáàbò bo ẹ̀mí òun. Mojísọ́lá náà ló túbọ̀ tẹnu mọ́ pé àwọn òṣìṣẹ́ lẹ́yìn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ láti lè rí i pé wọ́n dẹ́kun ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní àwọn náà ni wọn ò lè fi ẹ̀dọ̀ lórí òróǹro mọ́ látàrí bí àwọn kan bá ti fi kú lé àwọn náà káàkiri. Mojísọ́lá lẹ́yìn tí ó ń sọ̀rọ̀ wọn nílé ìgbé ààrẹ nílùú Àbújá ló ti wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti àwọn tọ́rọ̀ kàn gbọ̀ngbọ̀n báyìí láti wá ọ̀nà tí ààlà ikú ọ̀hún tí òfin ní wá sí ìmúṣẹ lórí rẹ̀ àti àwọn tó ń bá a ṣiṣẹ́. Ní ìpínlẹ̀ Ondo, gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwá ti bọwọ́ lù báyìí pé kí wọ́n sọ iléèwé gbogbonìṣe Rufus Giwa Rugipo di iléèwé gíga fásitì lẹ́yìn tí wọ́n ti mọ kẹ́kọ̀ọ́ nípa nǹkan ọ̀gbìn tóun ti iṣẹ́ àgbẹ̀. Ọ̀rọ̀ tó sọ yìí ní kò ṣẹ̀yìn ìgbésẹ̀ tó ń ti ètò lẹ́yìn tí ìṣètò ìjọba tó wà lórí àlééfà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti ní lójúnà àti lè sọ iléèwé gíga ọ̀hún di iléèwé gíga tí ó mọ̀ rí sí ṣíṣe àbójútó ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ. Gómìnà lẹ́ni tí ó fi ọ̀rọ̀ ọ̀hún léde látẹnu akọ̀wé ìpolongo rẹ̀ Ebenezer Adeniyan
tẹnumọ́ wípé iléèwé gíga ọ̀hún ó ní yóò jẹ́ ọ̀kan gbòógì fún iṣẹ́ àgbẹ̀ àti àwọn ohun ọ̀sìn léyìí tí wọ́n sì pèsè gbogbo ohun amáyédẹrùn àti ohun tí wọ́n nílò láti fi bẹ̀rẹ̀ ìmọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ ní iléèwé tó fẹ́ sọ di iléèwé gíga náà. Níbẹ̀ náà ló ti ṣèlérí fún àwọn olùkọ́ tó ń ti àwọn akẹ́kọ̀ọ́ iléèwé ọ̀hún pé òun ti bọwọ́ lu ìwé àdéhùn oyèmíyeke láàrin ìjọba ìpínlẹ̀ ọ̀hún tó ń ti ẹ̀ka aládàáni kan léyìí tí wọ́n fi lo bílíọ̀nù lọ́nà 15 náírà fún àkànṣe iṣẹ́ ọ̀hún. Níbẹ̀ náà ó ní ó ti ṣe ìlérí fún àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ pé gómìnà náà ni ó ti ṣe bẹ́ẹ̀ tó ti bọwọ́ lu ìwé àdéhùn oyèmíyeke láàrin ìjọba ìpínlẹ̀ Ondo àti ẹ̀ka aládàáni kan níbi wọ́n ti máa lo bílíọ̀nù 15 náírà gẹ́gẹ́ bí owó tí wọ́n fi bẹ̀rẹ̀ àkànṣe iṣẹ́ ọ̀hún. Lágbo ti àwọn amúlùúdùn, Very Dark Man ló ti kàn sí iléeṣẹ́ tí ń bá ní to ìwé ìrìnnà ní orílẹ̀-èdè South Africa, orílẹ̀-èdè Morocco àti orílẹ̀-èdè Turkey báyìí nípa bí ó ti ń fi ẹ̀sùn kan sọ̀rọ̀sọ̀rọ̀ ní Nedu Wazobia pé ó ń lọ́wọ́ nínú gbígbé oògùn olóró. Very Dark Man ó ní ó gbé ọ̀rọ̀ wọn ló gbé tọ̀ àwọn iléeṣẹ́ yìí lọ látàrí bí ó ti ń sọ lórí òpó ayélujára Instagram rẹ̀ pé Nedu ó ń lọ́wọ́ nínú níní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn yahoo àti àwọn tó ń gbóògùn olóró. Ó túbọ̀ tẹ̀síwájú ìfìdímúlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nípa fífi àkálẹ̀ ohun Nedu ránṣẹ́ sí àwọn iléeṣẹ́ tí ń bá ní to ìwé ìrìnnà yìí. Ọ̀rọ̀ yìí ó ló wáyé lẹ́yìn ìgbà tí agbẹjọ́rò Nedu Wazobia tó ṣe bẹ́ẹ̀ tí ó kọ ìwé ránṣẹ́ sí Very Dark Man pé kó san mílíọ̀nù lọ́nà 500 náírà gẹ́gẹ́ bí owó ìtanràn pé ó ń ba orúkọ Nedu Wazobia jẹ́. Lórí ti ìròyìn amúlùúdùn náà, olórin tàkásùfé ní Azeez Fashola táwọn èèyàn mọ̀ sí Naira Marley ni ó ti padà sọ̀rọ̀ síta báyìí lẹ́yìn ìgbà tí ilé-ẹjọ́ májísírèètì tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó tí wọ́n sọ pé ó wẹ̀ ó yán kàìnkàìn lórí ikú Mohbad. Naira Marley ló gba orí òpó ayélujára X rẹ̀ lọ níbi tí ó ti ń ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ wípé fàkínfà ráńpẹ́ òun ló wà láàrin òun àti Mohbad, síbẹ̀ àwọn méjèèjì rí i dájú wípé àwọn parí aáwọ̀ tó wà láàrin àwọn méjèèjì ọ̀hún kó tó di wípé ikú padà mú Mohbad lọ. Naira Marley ni ó wá fi ìbànújẹ́ rẹ̀ hàn lórí bí àwọn ènìyàn tó fi mọ́ ìyàwó Mohbad bí wọn ò ti gba òun gbọ́ lórí pé òun ò mọwọ́ mẹsẹ̀ lórí ikú Mohbad. Naira Marley tún pẹpẹ ọ̀rọ̀ ó ṣàlàyé ìbáṣepọ̀ lẹ́yìn tó wà láàrin òun àti Mohbad tóun ti bí àwọn èèyàn rẹ̀ àti Mohbad ọ̀hún bó ti mọ́ wá sí ilé ìgbé òun lóòrèkóòrè léyìí tí ó sì yẹ kí ó fún wọn ní ìgbàgbọ́ pé òun ò mọwọ́ bẹ́ẹ̀ ni òun ò mẹsẹ̀ lórí ikú Mohbad ọ̀hún. Àwọn ìròyìn wa kò ní jù báyìí lọ níkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì olùkà ìròyìn òní sétí ìgbọ̀nyín títí ìgbà tí èmi àti ìtàtúmọ̀ pàdé ire ayọ̀ ní ká fi pàdé ó dìgbà.